wọ́n ní wọ́n pa àwọn ẹgbẹ́ kan rẹ́ wọ́n dákọ̀ ẹgbẹ́ tiwa náà. Kábíyèsí, mo láyọ̀ láti sọ fún yín, ẹ̀rù ń bà mí, ominú ń kọ mí, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, mi ò sì fẹ́ kẹ́ ẹ wòran. Atúlùtò ní ọmọ Yorùbá sí, atáyéṣe ní ọmọ ẹ̀yin Yorùbá sí, ẹni tí máa jẹ́ nǹkan ogún lẹ́yìn Yorùbá máa jẹ́. Yorùbá ní bẹ́ẹ̀ ń jọba nǹkan ń dàrú. Kábíyèsí, ìjọba alágbádá, ìjọba tiwantiwa, ìjọba tí máa ń fààyè gba òṣèlú ni, tí àwọn aráàlú ó ní àǹfààní láti yan tó wù wọ́n bá a ṣe bá lọ́wọ́ yín nìyẹn. Ìjọba democracy sà, ó fààyè lẹ̀ kí kálukú mú tiẹ̀ kó ṣe ń tó wù ú. Èyí tá a rí ń sìn, ìjọba fẹ́ kọjá ẹgbẹ́ kan ṣoṣo ní ó kù ni o. Kò sí yàtọ̀ nú ètò tí wọ́n ń ṣe àti ètò ológun, nítorí ológun máa ń pàṣẹ wá ni. Níta àdí táwọn èèyàn wá fẹ́ ṣe lélẹ́yìí, ó sì dojú ti gbogbo Yorùbá nítorí pé àwa la wà lókè. Tí wọ́n bá dẹ̀ ń kì wá, wọn ò kì Yorùbá mọ́. Kò ní tọwọ́ wa dàrú ni Yorùbá máa ń sọ. Eléyìí tá à ń ṣe náà kò gbọdọ̀ ti ọwọ́ wa dàrú. ń dàrú bọ̀. Kábíyèsí, ẹ bá sọ fún gbogbo àwọn Yorùbá, ẹ bá pe àwọn lóòkọ kí wọ́n bá wa kìlọ̀ fáwọn èèyàn wa. Orúkọ tẹ́nìkan ń jẹ́ tó bá ti jẹ́ Yorùbá, orúkọ gbogbo wa ni, ẹnìkan kọ́ ló ní, kẹ́nìkan má bàjẹ́. Kábíyèsí, ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín pé nígbà tí wọ́n láwọn ṣe bẹ́ẹ̀ lánàá lórí social media, bá a ṣe ń bọ̀ ibìkan láwà lánàá tá a ti gbọ́, ká tó tún débí lónìí wọ́n ti tún sọ oríṣiríṣi fún wa. Elétò òdìbò tí wọ́n ń ṣe ètò òdìbò tí wọ́n ń kọ́ àwọn ẹgbẹ́ lẹ̀, wọ́n ti fi jáde lénìí, wọ́n lé ADC ò sínú ẹgbẹ́ táwọn lè parẹ́ o. Kábíyèsí, ẹ ṣe kábíyèsí, nígbà tí àwọn tó ní agbára, nígbà tí àwọn tó ní agbára sójà, tó ní agbára ọlọ́pàá, tí wọ́n wà ní gbogbo ìkáwọ́ owó, tí wọ́n wà ní gbogbo ìkáwọ́ nǹkan, tí wọ́n wá ń bẹ̀rù àti dìbò, ṣé ẹ rí pé nǹkan mi ń bẹ ń bẹ? Kò lè má rí bẹ́ẹ̀, wọn ò lè má bẹ̀rù. Ṣé báyé ṣe rí ìṣó rọrùn? Àmọye tá à ń repo petrol báyìí, àmọye tí ń ra gáàsì ìdáná nù lé, àmọye tá à bẹ́ẹ̀ yóò bá mu sìgá ní ìsìn oníye tí ó rà, àṣà lásán bẹ́ẹ̀ yóò bá fi mú báyìí oníye rẹ̀. Kábíyèsí, kò rọrùn, kò rọgbọ. Ìyà yìí tó, ìyà yìí tó, ìyà yìí tó, kò bá. Ìyà yìí tó, ìyà yìí tó, ìyà yìí tó Jésù kò bá wa lára. Kábíyèsí, àwọn èèyàn bá fẹ́ kọ pé yóò bá wọn lára mu, ẹ wá ríbi tí nǹkan lọ, ẹ wá fẹ́ pa gbogbo ẹgbẹ́ rẹ́. Kò sí tó dùn mí jù ń bẹ̀ ju ó kọ Yorùbá lọ. Ń kó Yorùbá tá a fẹ́ mú mọ́ yìí nìkan ni ti ń dàn wá ń bẹ̀. Ṣùgbọ́n kò ṣeé ṣe o. Kábíyèsí, kò ṣeé ṣe, kò lè ṣeé ṣe, kò lè bọ́ sí láyé yìí o. Tí òfin ọba máa mú yàn, ẹ̀yin tó wà ní ìgbọnú èéfín ẹ má dojú òfin kọdò. Bẹ́ẹ̀ bá fúnra yín dorí òfin kọdò, òfin ọjọ́ ní mẹ́nì kankan ni o. Ntọ́ bá wo kálukú ni ó ṣe o. Ẹ fàyè lẹ̀ fáwọn èèyàn kí wọ́n lágbára àti mú ẹni tó wù wọ́n ní olùdíje. Níta fẹ́ ṣe làwa ń sọ yìí. Kábíyèsí, bẹ́ẹ̀ lómi náà bá ní tó fẹ́ ṣe kó wá sọ, bẹ́ẹ̀ lómi náà bá tún ní kó wá sọ. Ẹni tọ́lọ́ ń bá ní kẹ́ ẹ gbàgbọ́, kẹ́ ẹ kàkún, tó bá fìbò wọlé, ó wọlé nìyẹn. Ẹni tó bá sì kú díẹ̀ káàtó kó máa lọ lé bàbá rẹ̀. Ṣé dandan ni